àwọn orin tẹ́ ń kọ yẹn náà fáwọn tí máa gbọ́ àti kọ̀ọ̀kan tọ́lọ́run bá ní kí n sálábà pàdé ẹ̀ máa rí pé orin tó ní ọgbọ́n tó dìpù ní tó jẹ́ pé èèyàn máa mú mi ọgbọ́n pẹ̀lú ohun tó ṣe déédéé láì ṣoògùn láì wẹgbẹ́ kan láì bọfá kan kẹ́ẹ̀dúró lórí jíjẹ́ mùsùlùmí yín ẹ̀bùn yẹn both Christian both ẹni tó jẹ́ mùsùlùmí kọ́dà àwọn abọ̀rìṣà ẹ̀bùn yẹn tó nǹkan tá máa fi kó yẹn jẹ ìpé àmọ́ ẹ̀dọ̀wọ́rú dépò wípé àwọn abọ̀rìṣà gan kílèmù yín pé ara àwọn ni yín àsìrá àwọn àfáà tí wọ́n jẹ́ mọ̀náfìkí wọ́n ní mùsùlùmí ní kíní kan mùsùlùmí làwa náà mọ̀ yín sí àfìgbà tá ń gbọ́ àwọn ọ̀rọ̀ míì láti mọ̀ pé a jẹ́ pé ń tẹ́ni yìí ń ṣe ní kọ̀rọ̀ bí ẹ̀ bá ti lè testify pé nǹkan tó máa jí pé ní nǹkan tó máa jí bọ́ ni a nídìí ká drag ẹ̀ mọ́ ní tó wínú àmọ́ later ẹ tún padà kọ́ mi ẹ fìdí ẹ̀ múlẹ̀ pé bọ́yá ẹ fọ́mọ yín ní proper training lórí Islam ẹ fọ́mọ yín ní training nípa Islam ọmọ yẹn padà wá di ìmáàmù níbì kan ìyẹn ò túmọ̀ sí wípé Islam ti yín alright nínú kòkò dúdú lẹ́kọ̀ọ́ funfun ti jáde bọ́yá ẹ tọ́mọ ẹ̀rọ ma yín tọ́ alìjánà tọ́mọ ọ̀tọ̀ ni ti yín ọ̀tọ̀ ni Islam ti yín ọ̀tọ̀ ni wala tasiru wahshiratun wisra ukhra ọmọ yín kò bá máa jẹ ìmáàmù mọ́ l'Amẹ́ríkà kọ́ lọ lè jẹ́ ní Iran èmi ò tún mọ̀ ní Israeli kọ́mọ̀ wà gbọ́ Yorùbá máa fi Lárúbáwá tó bá sì sí alìjánà òun ló ní kò lè mú yín wọ̀ tó ń tẹ́bọ̀ bọ́yá ìfẹ́lẹ̀ wá ní Islam lọ jẹ́ kẹ́ lè fún ọmọ yín nínú tréní báyẹn akíyín kú oríire akí ọmọ náà kú oríire yìí tó wá lóore jùlọ ni wípé kẹ́ tó máa gbọ́lá fún Ògún kẹ́ tó máa gbọ́lá fún ìbátẹ̀lẹ̀ ń jíbọ ẹ̀bùn tí Ọlọ́run ọba Allah máa búnyàn tí máa jẹ́ kẹ́ máa rí sìn pé bóyá Ògún ṣiṣẹ́ ǹjẹ́ ní ẹ̀bùn yẹn ǹjẹ́ Ọlọ́run gangan òbùn yín lẹ́bùn yẹn ǹjẹ́ kò bùn yín lẹ́làkàì orin yín kọjá entertainment pé entertainer ni pé àwọn orin tẹ́ ẹ̀ máa kọ àwọn orin ọgbọ́n ni ọjọ́ jásí pé tí orin bá ń gbọ́lá fún Ògún èyí ń jíbọfá èmi máa ríru yín pé ẹni yìí ọgbọ́n tó ẹni yìí làákàyè yìí sẹ́mọ̀ Ọlọ́run ni máa bùnyàn èmi máa ríru yín pé ẹ̀gbọ́n tó I'm sorry to say àmọ́ àtẹnìkọ̀kan wa kò sẹ́ni tí ò níbi tí ó ti lè máa kọsẹ̀ Ọlọ́run máa sàbẹ́ni kọ̀kan wa dó lórí dáadáa wa alaikum salam wa rahmatullah àtàfà súnà oníkọ́mẹ́dì èmi àti àfà yìí ti sọ̀rọ̀ rí àgbàjọ olórin tí ọ̀rọ̀ wọn náà jáde níbi ọ̀rọ̀ yìí èmi àti wọn náà ti sọ̀rọ̀ rí lórí conference call àfà gbajúgbajà àfà tọrọ àfà yìí náà tó jáde níbi ọ̀rọ̀ àfà súnà yìí àfà yìí náà ṣe dáadáa kọlọmọjà àfà náà ọlọmọ gbé ṣubú kọlọmọ sì jóná ogúnlé ayọ̀ àtẹnìkọ̀kan wa náà kò sí wá ní mùsùlùmí tó lálàáfíà àfà yìí nígbà kan ní nǹkan bí 3 years ago báyá bí 4 years ago mo come across fídíò àfà yìí kan ọ̀rọ̀ yẹn burú díẹ̀ mo dẹ̀ pè àfà yìí mo try mo wá nọ́mbà àfà yìí mo dẹ̀ pè àfà yìí mo dẹ̀ àfà ń tẹ́ sọ báyìí àfà yẹn dẹ̀ àfà yẹn sọ̀rọ̀ ní sọ̀rọ̀ mọ́lúwàbí àfà yẹn ò mọ́ ṣe tàwílát wọ́n ní àwọn náà ti sọ ti pẹ́ ṣé mi mọ̀ pé àwọn ìgbà kan àwọn ọ̀rọ̀ mi àfà yìí sá sọ̀rọ̀ dáadáa ìyẹn àfà tí kálukú mọ̀ ọjọ́ eré àfà yìí kéré sí oore tọ́lọ́run bá ṣe fún kọlọmọjọ oore náà bàjẹ́ irú wọn láwùjọ àfà yìí tí ń lo dáúlà bọ̀ láwùjọ Yorùbá ó ti lé 20 years kéèyàn bẹ̀rẹ̀ láti pín ní sí ọlọ́run dẹ̀ ń build ẹ̀ kò dẹ̀ jábọ́ iyì rẹ̀ dẹ̀ tún ọlọ́run àbí àfàánù rẹ̀ bẹ́ẹ̀ èyí tó kù ní báyé ṣe dáhùn ọlọ́run jálì kìí àmà náà rọrùn èrè nìyẹn àtàfà yìí àti àgbàjẹ ọlọ́rin àtàfà súnà oní kọ́mẹ́dì yìí gbogbo wọn pátá lọ́lọ́run ní kí n nífẹ̀ẹ́ ìfẹ́ rísìn tí èèyàn máa fi nífẹ̀ẹ́ èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀gọ̀rọ̀ èèyàn ẹ̀yin mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí tó lẹ́jẹ̀ lọ́rùn tó bá jẹ́ èèyàn tó ìbá ṣe ẹranko gbogbo àwọn èèyàn tààjọ wo fídíò àfáà súnnà
TV oní àfáà tí máa ń sábà ṣe comedy yẹn fídíò rẹ̀ tá a wò ní bí 4 days ago ó lè mi kọ́kọ́ come across tó fi ṣàlàyé àṣírí tó fi yànnàná ń tó ṣẹlẹ̀ ǹjẹ́ tẹ́ bá jọmọlúàbí tẹ́jẹ̀ ń bẹ lọ́rùn tiyín náà tẹ̀sí bẹ lọ́rùn káyìn náà gúnlé ayọ̀ ǹjẹ́ ọ̀rọ̀ rẹ̀ ò tó gbomi lójú èèyàn tẹ́ bá tiẹ̀ lè sọkún jójú ayé ǹjẹ́ kò yẹ kẹ́ ẹ bá sọkún dénú ẹ̀mí wípé káì ọmọkùnrin yìí pásítọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ntọ́ wá lè sọ síta lọ́sọ̀n àyèmáyé nǹkan ni ò ní rántí gbogbo ọ̀rọ̀ táfẹ́ àfáà súnà TV oní kọ́mẹ́dì yẹn gbogbo ọ̀rọ̀ tó sọ tó gbomi lójú èèyàn ṣé ẹ rò pé ń create content ni lọ́dọ̀ tí ẹ rò pé ń create content ni tẹ́ ẹ̀ bá lè ràn án lọ́wọ́ ẹ má dẹkùn wàhálà rẹ̀ tẹ́ ẹ̀ bá lè fà á gòkè ẹ má jábọ̀ tẹ́ ẹ̀ bá lè yọ ọlọ́fìn tó dìn sí ẹ má tó kì í bọnú òfin yẹn èèyàn lẹ́yìn náà tẹ́ ẹ̀ bá lọ́nà kan láti lè fún ní support láti lè ràn án lọ́wọ́ láti lè rescue ẹ̀ níbi òfin nínú wàhálà tó wà ń sọ̀rọ̀ nínú AC ó sì dàbí àpé oògùn sí bọ́lá rẹ̀ láàrin just few minutes tó fi ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀ sì fọ̀rọ̀ rẹ̀ kẹfì sírọ̀ ọ̀rọ̀ ara yín ní pété iná lẹ́ bá wà ní pòsíṣà yìí tẹ́ bá bára yín ní pòsíṣà tó bára yìí ọ̀tọ̀ ni tó lérò ọ̀tọ̀ ni tó bábọ̀ ọ̀tọ̀ ni tájẹ́ tiẹ̀ ọ̀tọ̀ ni tó bá pàdé níbi tẹ́ ẹ wá gbé dìde mọ́ sẹ́ẹ̀ ní padà gbé ṣubú kọjá tó náà ti build fún rẹ̀ tẹ́lẹ̀ kó tó pàdé yín òun náà ti jara burabu ó ti try nínú ayé ló fi ní connection ló fi ní àǹfààní láti lè sún tọrú yín sáwọn followers tẹ́ ní ṣé wọn ní báyé rẹ̀ jẹ́ kí wọ́n padà jábọ́ kí wọ́n sọ dẹdun arinlẹ̀ kí wọ́n sọ dẹ ní ìgbàgbé kọjá level tó wà tẹ́lẹ̀ kó tó pàdé yín pẹ̀lú ìfẹ́ táwọn ní sí yín ẹ sì fẹ́mi tiẹ̀ kẹ́ fi sírò ẹ̀mí ara yín kálukú yín wá ń kọ post ẹlòmíín ṣe fídíò èmi àti yín ò sì sí mbẹ̀ kò sójú wa gẹ́gẹ́ bí mùsùlùmí ọlọ́ni ń já àkún fásikún binaba'in fatabayyanu an tuzibu qawman bijahalatin fatusbihu ala ma fa'altum nadimin ọlọ́ni who's that okay mo sáré pé ẹnìkan káwáyà mọ́ wùpẹ́ okay ẹ̀ sì fọ̀rọ̀ rẹ̀ kẹfì sírò ọ̀rọ̀ ara yín èèyàn ló náà bí ti wà àfáà súnà oní kọ́mẹ́dì yìí ṣe fídíò rẹ̀ tó ṣeun tó fi ṣàlàyé àṣírí lójú tí yín ẹ rò pé ń create content ni why tẹ́ feel tí ń feel why tẹ́ fọ̀rọ̀ rẹ̀ sírò tara yín náà wípé káì ẹni yìí wà nínú àwọn àjàgà kan ó wà nínú àwọn ogun kan tí ò lérò ẹ̀ tó bá rẹ̀ bẹ́ẹ̀ tó a jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀tún wá fẹ́ kọ post ọ̀pọ̀lọpọ̀ yín tí ń ṣe fídíò tẹ́ ẹ̀ bá lè fẹ́ fọ́ rẹ̀ sọ́yẹ kẹ́ ẹ̀ tún máa fọ̀rọ̀ bá tiẹ̀ jẹ́ sí sọ́yẹ kẹ́ ẹ̀ tún máa fi post kẹ́ ẹ̀ tún máa fi ṣàkóbá fún ǹjẹ́ àwọn tó ṣẹ̀ sí lọ́dọ̀ ǹjẹ́ táwọn ọ̀bá rí náà rí wípé bóyá ó dè fẹ́ mọ́ àwọn táwọn ọ̀bá rí náà rí wípé bóyá ó ṣe nǹkan kan fáwọn táwọn lè torí ẹ̀ bínú ǹjẹ́ post yín àti fídíò tẹ́ ń ṣe ǹjẹ́ ìpadà tó máa kọlù attention wọn wípé ó yẹ kí ẹ dì pẹ̀lú ẹ̀ ó yẹ kí ẹjọ́ mọ̀ pé ó di fẹ́mù yín pẹ̀lú ìṣòro tó ti wà nínú ẹ̀ tẹ́ ẹ̀ bá lè wọ́n náà kọ́ bọ́ nínú dààmú yìí wáyé tẹ́ tó fẹ́ hard more fún èmi àti yóò sì sí mbẹ̀ èmi àti yóò sí mbẹ̀ wọ́n gbé wá bá wa náà ni àfáà súnà oní kọ́mẹ́dì yìí kọ́lọ̀ bá ṣe dáadáa fún bí mo ti sọ síwájú wípé mo ti pè é rí pẹ̀lú kí n fún ní mọ̀ràn
lórí àwọn orúkọ page yẹn àti táfà yẹn fi page yẹn sí àti nǹkan mi tó padà tó dà wá pọ̀ láfta gbá yẹn bí 2 years ago báyìí mi dẹ̀ búrú àfà yìí mi sábà come across àwọn fídíò ẹ̀ mọ́ àmọ́ síbẹ̀síbẹ̀ pẹ̀lú gbogbo tí ń ṣe lórí page yẹn pẹ̀lú gbogbo tí ń máa sọ lópin ìgbà táwa ti fún ní mọ̀ràn pé ẹ jìnà sí àwọn nǹkan tó bá jẹ́ pé istisahu bid-din tí yẹn lè máa fẹ̀sìn sí ẹyẹ ó dẹ̀ inshallah àwọn ọmọ bá wọn sì máa ṣe wọ́n sà ṣàlàyé ó sì ṣàlàyé tó yé síbẹ̀síbẹ̀ mùsùlùmí ni ìgbà tí mo padà tó máa wá ṣe ìbátù mùsùlùmí rẹ̀ ìjẹ́ mùsùlùmí rẹ̀ fídíò rẹ̀ tó ṣe lánàá ni ìrọ̀lẹ́ àná mo wò tó ní tẹ́ bá ju Ọlọ́run bá láàlọ́ tẹ́ bá ju Ọlọ́run lọ ẹ má jọ méje lónìí bẹ́ẹ̀ mo ti mọ̀ wípé káì ẹnìkan ò ní gbára lóògùn kó láyàrú ẹ̀ ẹnìkan ò ní jẹ́ pé gbẹ́rẹ́ ló gbára lé wọn ò bí ọ̀dà ajọ́já sí pé gbogbo ntọ́kùnrin yìí ń ṣe tá a máa rí yẹn kọ́mẹ́dì rẹ̀ ló sun débẹ̀ a jẹ́ pé ẹni yìí ọmọkùnrin yìí kò sọ Ọlọ́run ọba rẹ̀ nù Ọlọ́run ní faburú sí ọ àwọn tó sì taláyà náà pé láàrin ọjọ́ méje lónìí Ọlọ́run gbá wọn náà ṣubú Ọlọ́run faburú sí àwọn náà Yorùbá máa ń ṣàdúrà ìpẹ́ni tí ó bá kú lọ́la Ọlọ́run jà bàjá lé ní ẹni táyé rẹ̀ ọ bàjẹ́ lóṣù yìí Ọlọ́run jà wà rẹ̀ ọwọ́ kangbọ̀n kò sí ọ̀sẹ̀ tí èèyàn fi lè wẹ̀ èèyàn ní bọ́m̀bẹ̀ ọ̀rọ̀ tí afá yìí sọ lánàá bọ́rọ̀ yẹn ṣe bó ṣe ń dàbí ìgbà pé ṣe defamation kọ́ yìí bẹ́ẹ̀ ni mò ń ṣe ìsbátu wípé sí pé mùsùlùmí tó rí lẹ́nu lọ́mọkùnrin sí pé ọmọkùnrin yìí nígbàgbọ́nú Allah tó báyìí ẹ̀yin èèyàn rí wo bẹ́ẹ̀ ẹ mọ̀ wípé ìdààmú ó ti wà nù sọ̀rọ̀ kan kọ́mẹ́dì tẹ mọ̀ọ́mọ̀ ṣé wíìkì yìí ó lè ṣerú ẹ̀ mọ́ ó ti wà nínú ogun ó ti wà nínú àjàgà tí ń wá way out gbogbo tí ń ṣeun bẹ́ẹ̀ tí ń lérò pé ń dìfẹ́ mọ́ wọn ni ń wá way out ní kò mọ́ tó lè ṣe mọ́ ẹ̀ẹ̀dẹ̀ fọ̀rọ̀ rẹ̀ sírò ara yín kẹ gbà wípé tẹ́yìn náà lẹ bá padà bára yín nípò yìí mistake ẹyọ kan ṣoṣo ni mo rí nínú ọ̀rọ̀ ẹ̀ mistake ẹyọ kan ṣoṣo ni mo rí tó ṣe ó wọlé nínú ọ̀rọ̀ nípa àṣírí ó ní bóun ti pàdé wọn ó láwọn tó ń pàdé òun dúpẹ́ òun mọ rírì pé òun ti láǹfààní àti míngù mọ́rú wọn bóyá kí n sọ pé mistake méjì ló ṣe sẹ́rí àǹfààní opportunity tírú rẹ̀ ní torí pé níbi fídíò tó ṣe tó fi ṣàlàyé àṣírí yẹn mo rí kọ́mẹ́ǹtì ẹ̀yìn péjì àwọn abọ̀rìṣà kan bẹ̀ tí wọ́n nítọ̀ ẹ̀yin mùsùlùmí náà ẹ máa yanjú ẹ̀ láàrin ara yín àtọ̀tún àtòsì àti apátọ̀hún ẹni tó bá understand Islam deeply ló lè mọ ta ni mùsùlùmí tó lálàáfíà láàrin yín àmọ́ lójú àwọn táwọn kìí ṣe mùsùlùmí pẹ̀lú orúkọ àti tẹ́ ń wí àti tẹ́ ń ṣe àti táwa náà ń rí mùsùlùmí là wá rí yín sí mùsùlùmí là lè mí rí yín sí gbogbo ń tẹ́ bá ti wò ó lè máa ṣe bí nǹkan yẹn ti wò ó lè burú tó bí nǹkan yẹn ti wò ó lè báàdì tó bí nǹkan yẹn ti wò ó lè takẹ̀sìn tó lópin ìgbà tí ó bá ti forí ṣẹbọ torí pé Ọlọ́run ọba Allah ló ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha Ọlọ́run ní gbogbo ń tẹ́ bá wò lè ṣe lópin ìgbà tí ó bá ti forí sọ ẹbọ òun ló lè decide ẹbọ nìkan ni ò ní láforíjì mi ò rí wípé èmi ò come across page Alfa Sunna TV yìí níbi tó ti fi promote ẹbọ tó ti mi rí wàláhì lè azim mi rí bí tó ti fi promote pé àwọn fẹ́ sògùn àjọbọ̀ kan èèyàn mi rí kọ́dà bí n bá ń bú wa kọ́dà bí bá torí pé kò rọrùn kírun wọn mọ̀ bú wa nǹkan gbé dání àti ń táwa ń pèpè sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò rọrùn tí wọ́n bá ń bú wa wọ́n ṣe fídíò kan àwọn alákatakítí ìyẹn ò nítumọ̀ ní create content ni ó ti wá dájò lọ́wọ́ báyìí àbíkọ́ dájò lọ́wọ́ tó bá wá dájò lọ́wọ́ ìjọ yẹ kẹ́ tó máa bá kó náà wa alaikum salam wa rahmatullahi wa barakatuh sí dáadáa lẹ́wà àánú alẹ́ òní fàánì kọ̀kan wálẹ̀
sẹ́rí bí àfáà súnà yìí bọ́ ti láǹfààní láti kọ́kọ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú àgbà ọ̀jẹ̀ olórin yìí àǹfààní kan ní fún ọ nínú ayé mo dẹ̀ rí pé wọ́n náà mọ rírì ẹ̀ oore kan ni torí pé ara ayé kóru wọn jẹ ara ayé gba tiwọn àwọn èèyàn kan bẹ nítorí tiwọn quality tí wọ́n máa ń rí lára èèyàn láti pé kí wọ́n fẹ́ràn rẹ tí wọ́n bá ní àwọn tó ń bá ṣe wọ́n wá wò mọ́ ẹ la nabi wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé la tusahib illa mu'minan wala yakul ta'amaka illa taqiyyun tó bá fẹ́ bá yẹn ṣe ẹni tó bá nígbàgbọ́ jù ẹ lọ òní ó bá ṣe torí pé òní ó build ìgbàgbọ́ tiẹ̀ náà tó bá fẹ́ ó fẹ́ dúró lórí sunna ó wá ń bó ní bídí àparakú ṣe yóò já ọbọ gbẹ̀yìn ni torí pé gbogbo ọ̀rọ̀ tó máa discourage ẹ ló máa mú wá sunna òun gan sunna ó yẹ kó ti jù báyìí lọ nísìn sunna òun náà ní òun náà ṣé wọ́n àwọn yòókù rẹ̀ ní àwọn ọ̀rọ̀ burúkú tí ó máa mú yẹn máa rí sìn wípé àbí sunna ló wá sọ lórí igbú ni àbí kìnnìkan òun gangan títí fún ọmọ náà yìí sóun gangan ní láárí gan dé level tó ń gangan ọ̀fẹ́ tó rò pọ̀ wà sóun gangan lè yọ ọlọ́fìn yẹn gangan sóun kan òun gan qualify yẹ ó fẹ́ dúpù gbàgbọ́ rẹ̀ nìyẹn Àfáà Sunna TV ó ní àǹfààní láti lè mingu mọ́rú wọn oore kan ní lọ́tọ̀ àwọn tó sì mingu mọ́ yìí ẹni tó pàdé òun náà àwọn náà mọ́ra wọn wọ́n mọ̀ yìí pé irú wọn wá pọ̀ wọn kì í sábà ṣoore fún yàn irú wọn pọ̀ wọ́n gbà yí pé látara pé ọ̀n mímú máwọn lásán oore ní fún ẹ ọ̀n build ara ẹni but ìwọ wá target méjì lọ ní ọ̀ní target pé ọ̀láǹfààní àti lè mí pàdé irú wọn ọ̀tún wá target pé àwọn náà ní ká tó máa ràn ẹ́ lọ́wọ́ ká tó máa fún ẹ lówó wọn kì í ṣe bẹ́ẹ̀ wọn kì í irú wọn tí wọ́n kéré mi mọ irú wọn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tẹ́ ń wò lókèrè yẹn wọ́n mọ kí mọ̀ rú wọn wọ́n mọ rú pòsíṣẹ̀ táwọn wà ní àwùjọ bí táwọn wà nírú wọn máa fẹ́ àfọ́ ìdí àti máa píkì kọlù gbogbo èèyàn torí pé gbogbo èèyàn wọ́n mọ̀ yí pé kọ̀ọ̀kan ní nọ́mbà àwọn lọ́wọ́ lásán oríire ni fún ẹ kọ̀ọ̀kan wà níbì kan pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ kọ̀ọ̀kan ní ṣé kí n pe lágbájá ń sìn kọ̀ọ̀kan láǹfààní àti dáì nọ́mbà ẹ̀ kẹ́ẹ̀dẹ̀jọ́ sọ̀rọ̀ pé ok kan wọ́n mọ̀ pé àwọn gẹ́gẹ́ mọ̀ kìí jẹ́ kírú wọn ọba máa kú lọ ọba wà nínú ọ̀fìn ìyàwó rẹ̀ ọba ni wọ́n fẹ́ bẹ́ ìyàwó rẹ̀ lórí ẹ̀ẹ́dàkùn ẹjọ́ 1 million naira ni wọ́n máa wọ́n pé ok ma ní káwọn ọmọ mi kankan fún ẹ yọ́kẹ̀ padà tó rí sí ni pé ó dà pé ẹni yóò mọ rú privilege àbíkò lẹ́ máa ń pè tó ní àwọn kan wárú ẹ̀ wọn ò ní àǹfààní ẹ̀ kí wọ́n kàn àwọn tí wọ́n bá jẹ́ kálíbàárù wọn ní o sẹ́mọ̀ pé onísúnnà tó bá gbẹ́sìn yé tọ́ ọmọ tó ń ṣe tíru àyí bá fẹ́ bárù wọn ṣe irú àwọn tẹ́yìn ń kó jẹ yẹn tá a bá fẹ́ bárù wọn ṣe ó láwọn kankan tí wọ́n dà á lẹ̀ yìí pé eléyìí ọ̀lọ́mọ́ but irú yín ni mò ń sọ̀rọ̀ bá wí o Àfáà Sunna yìí tájẹ́tì méjì lọ ní Yorùbá sì ní jọ abága káàkùn mo fíù bẹ́ẹ̀ ń já akún fásikún bí náà in fatabayyanu an tusibu qawman bi jahalatin fatusbihu ala ma fa'altum nadimin àwọn èèyàn tán bá ti ga tí wọ́n mọ̀ pé láwùjọ táwọn bá sọ̀rọ̀ kódà bọ́rọ̀ náà burú àwọn èèyàn listen sáwọn àwọn èèyàn ti kó àwọn jẹ àwọn tán bá jẹ́ public figure àwọn èèyàn bá ti láìkì wọn Àfáà Sunna ọgbàgbé ni èyí bárú wọn jà kọ́ jẹ lọ bọ́ jàre wọn ní dọ́lárì ó ti gbàgbé gbogbo náà tó padà ju ọlá bí asọ́n ọba má jẹ́ ó dé pọ́pílìkì àwọn tó kọjú sí ga jù ọ lọ ẹni tára ayé bá ń fẹ́ kì í lárùn láà wọ́n fẹ́ wọn jù ọ lọ níjọ́ tó pàdé wọn níjọ́ náà lọ gé ní followers àwọn ti build ẹ báwọn wọn ló kàkàtà fẹ́ gbé fún wọn ní mọ́tò kàkàtà fẹ́ rà fún ẹ wọ́n gbà yí pé káwọn kan build ẹ lásán pẹ̀lú orúkọ pé ọ ní access sáwọn lásán eríire ní fún ẹ why tó dúró lórí ẹ
wá ìtọ́jú lórí ẹ̀ mo wá rí wípé nǹkan méjì lọ lùsì lára wọn ìwọ̀n kaola at the same time tó pàdé wọn àwọn èèyàn kan ti mọ̀ wọn àwọn bòmíì tó wá yẹ kó gbàrí oore wọ́n tún wá jẹ́ ọ̀tá fáwọn àwọn náà tún wá fẹ́ lù ẹ́ àìmọ́ wá fẹ́ ṣe àwọn ọ wá jẹ́ kí wọ́n náà tún fẹ́ dúró wípé iṣẹ́ tẹ́ fẹ́ máa gbé fún mi yìí mi fẹ́ ṣẹ́ nìyí ibi tó wá torí ẹ̀ bá nǹkan jẹ́ dé àwọn tí wọ́n gbéṣẹ́ fún ọ tó bá jẹ́ pé lódodo ní wallahu alam àwọn tí wọ́n wá ní wọ́n gbéṣẹ́ fún ọ bá mi jáde ti lágbájá gbogbo àwọn tó ti torí tí wọ́n bú yìí wípé nígbà tẹ́ bá ní kí n máa ṣe yìí ẹ̀yin yìí nìkan gan tó fún mi náà tí gbogbo wọn yìí bá padà ẹ̀yin yìí gan tó ó jẹ́ kó fẹnu sátá ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tó yẹ kó blog kó lè bá láti fẹ́fọ́ tí wọn ó jáde tí wọn àwọn tó wá torí ẹ̀ ṣiṣẹ́ wọ̀nyí ó tún padà tún wá níjàkulẹ̀ ìgbà tí eléyìí wá ṣẹlẹ̀ ó jẹ́ kí kálukú wọn máa fi ẹsẹ̀ sí kódà mo come across fídíò ọmọ abọ̀rìṣà kan funny thinker láàárọ̀ ìní ń sọ̀rọ̀ nípa rẹ̀ ń sọ wípé ó fẹ́ sòdodo but nítorí pé ó ti jáde fún rí kò jọ lè come clean kò lè torí ìntọ́ ti ṣe fún rí ń bà nínú jẹ́ ìntọ́ jẹ́ kí wọ́n náà lè ṣerú ẹ̀ fún rí ni wípé ó ti gbà wípé irú wọn ìyẹn ti kọjá ẹni tó lè fà ẹ́ gún òkè torí pé àwọn tán ti jù lọ Allah àti kádàrá kọ nẹ́ra pọ̀ pẹ̀lú wọn mo wá rí pé àwọn tí wọ́n gbéṣẹ́ fún ẹ gẹ́gẹ́ bí àwọn àfáà tó ní wọ́n mẹ́sẹ̀jì rẹ kọ bá wọn obìnrin kan ìyàwó olórin kan tó náà jẹ́ gbajúgbajà tó jẹ́ pé owó máa ti bẹ̀ jáde bọ̀tí nítorí tẹ́ni yìí ọ̀gbàṣẹ́ yẹn wọlé àwọn mìíràn tẹ́ni kọ́ lọ sí interview fẹ́ nìkan nítorí tẹ́ni yìí torí pé àwọn wọn ò sí ní in good time tó jẹ́ pé tó bá dẹ̀ tí ń bẹ́ nìkan sọ̀rẹ́ ọ̀tá rẹ̀ ó gbọ́dọ̀ bá sọ̀tá lọ sí interview yẹn ọ lùsì tó yẹ kó jáde ń bẹ̀ yẹn náà bó ti ẹ̀jọ́ já sí pé àwọn tí wọ́n gbéṣẹ́ yìí náà fún ẹ in táwọn náà fẹ́ fi dálẹ̀ náà lọ padà sẹ́ yìí torí pé wáyé tó já sí pé gbogbo àwọn tí wọ́n mọ̀ lọ́tẹ̀ ẹni yìí ni wọ́n fẹ́ máa gbéṣẹ́ wọn fún ẹ ẹni tó wá jálá ẹni tó jẹ́ gbajúgbajà olórin yìí ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ tó gbé fún ẹ̀yẹ pé jáde ti lágbájá kò sí ní téèyàn máa fi ọmọ orogun ṣe ntiru wọn lè lù ẹ́ fún náà nìyẹn kò síbi kankan tó lè bá wọn dí wọ́n gbà pé péèjì rẹ o kọ́mẹ́dì náà lọ́ọ́ fi ń ṣe bloggers ni ok bẹ́ẹ̀ nìkan bá ti wá jáde ti àwọn lórúkọ blogger ok iṣẹ́ yín ti dé jáde ti nídìí kọ́ béèrè owó kankan tó pé àwọn gbà yìí pé ìláǹfààní pé ọ ní access sáwọn lásán oríire ni fún ẹ oríire ni nǹkan méjì tí mo wá notice pé ó ń jẹ́ bànújẹ́ fún ẹni wípé ó fẹ́ lùsì àwọn èèyàn ní àwọn tó ti torí tí wọ́n blog àwọn tó ti torí wọn jáde fún tí ó lè gbàgbọ́ pé àǹfààní wọn ò lè jáde sọ́wọ́ rẹ mọ́ ẹni tó ti tún wá mọ̀ àwọn tán ti build ẹ àwọn tán jáláàánú rẹ àwọn tí wọ́n jólóore rẹ kí wọ́n gangan tó pàdé wọn ó sọ̀rọ̀ débi wípé téèyàn bá jọmọlúwàbí tó fẹ́ bọ́lọ̀ pàdé nírọ̀rùn ìgbà tó sọ̀rọ̀ arákùnrin yẹn Ọlọ́run wò gbogbo bí táànù rẹ bá wà gbogbo bí táànù rẹ bá wà gbogbo bí táànù rẹ bá wà Ọlọ́run dákun bá wa dá ọlá padà fẹ́ ń tọ̀hún ọ sọ̀rọ̀ débi pé ilé kan ṣoṣo tó kù fẹ́ nìyẹn tó jáláàánú rẹ nígbà tí wájú ò ṣe lọ mọ́ àwọn tó rò pọ̀ mọ́ ráàánú gbà lára wọn ọ̀ráàánú ẹni tó tún wá jólóore rẹ ilé kan ṣoṣo tó tún wá kù ẹnìyẹn tó fẹ́ tà báyìí ní 600 million naira ọwá ní ẹ̀yìn náà wòwò ní tẹ́ fi mọ̀ nìyẹn ní tí ilé tó jẹ́ pé òní the last hope ẹnìyẹn tó fẹ́ tà tó fi wọ́ọ̀tì 600 million definitely ẹnìyẹn kìí ṣèyàn lásán kìí ṣèyàn kékeré jà yìí afáàsúnà mistake tí mo rí tọ́ sí ọ̀kan nìyẹn ọ̀nẹ́tàjẹ́ẹ̀tì irú wọn dẹ̀ ní nínú kọ́ mú kan irú wọn èyí sábà kọ́lé bóyàn irú wọn èyí sábà ara mọ́tò bóyàn irú wọn èyí sábà sóre kan fún wọn níran ọlọ́ ájì wọn níran ọlọ́ umura àwọn tẹ́jẹ́ fáǹsì wọn àwọn náà máa support ẹ pẹ̀lú ìfẹ́ táwọn ní àwọn èèyàn kan bẹ àwọn gáfẹ́ ní access sí jẹ́njẹ́ ọ sí ẹnìkan wà Ọlọ́run dákun mọ́jẹ̀ wọn ṣubú láíláí gbajúgbajà nínú àwọn ajìjàngbara fúnlẹ̀ Yorùbá
inú ẹni yẹn máa da gan o kódà inú dídá wọn ni máa fẹ́ fi ṣàkóbá fún wọn because wọ́n máa fẹ́ wà open sí everybody ìmọ̀ àjọ jásí pé wọ́n á fẹ́ ẹni tó bá sì fẹ́ dòdò pé kóun ó dá fẹ́ everybody tó fi kó sọ́wọ́ ọ̀tá onímọ̀ táìmù bàtẹ́mì àti wọ́n wà táwọn yẹn máa rí wa lórí mídíà táwọn yẹn máa rí fídíò táwọn máa ń láwọn kan bá bẹ̀rẹ̀ sí call mo bá bẹ̀rẹ̀ sí gba call pé àfá mi mo kà dá fẹ́ everybody ni àwọn tí mi ti ẹ̀ mọ̀ rí salamu alaikum sir àfá mi mo gbádùn yín bí mo ti báyìí àti chief pàdé ẹjọ́ time mo ní kí n pè yín padà mo fẹ́ bá yín sọ̀rọ̀ ni mo bẹ̀rẹ̀ sí gba call àtọ̀tún àtòsí mo bẹ̀rẹ̀ sí gba call àwọn èèyàn mi ń pè mí wípé ẹjọ́ ó ní nǹkan kan tó ń process òun kà fẹ́ kí chief kan bá wọn fẹnu sí àfá mi tó bá fi tíkínì ẹ̀ bá fi yọrí ẹ̀yìn gan ìntẹ́ máa gẹ́ni ohun tí lè sọ ẹ̀kà líkì ohun papọ̀ ayọ̀ àmọ́yí èèyàn bẹ́ẹ̀ ibẹ̀ mo ti wá rò pé àwọn ènìyàn mọ̀ rí ẹ̀sì wàláhì bó ti rí nìyẹn máa pàdé pẹ̀lú Ọlọ́run bá tó dẹ̀mí mi mo kẹ́rù lẹ́mí mú ní àwọn ènìyàn mọ̀ rí ẹ̀sìn tí ẹ̀sìn tẹ́mi mọ̀ ń polówó fẹ́ nìyí mọ̀ àwọn ènìyàn máa fẹ́ mọ̀ ọ̀tọ̀ ni tẹ́mi ń wò ọ̀tọ̀ mo kà wú ni mo ní káì Ọlọ́run èmi ò tọrọ orúkọ báyìí nínú ayé mi tọrọ ẹ̀ kí máa mingu mọ́ ká máa pè mí ẹjọ́ ẹ̀dàkùn ẹ̀líkì mímọ́ wọn àti mùsùlùmí àtẹni tí kìí ṣe mùsùlùmí máa wò pé kò sí tọ́fà àǹfààní pé wọ́n wá sẹ́sì láti lè ní connection pẹ̀lú irú wọn ní àmọ́ tí mo gbé dání tí mo nígbàgbọ́ sí ló dúró mi padà pé èmi ò tọrọ eléyìí inú ayé tèmi èmi ò tọrọ ẹ̀ wípé mi kálukú ló ní tó nípalẹ̀ mọ́nú èmi ò nípalẹ̀ mọ́ rú ẹ̀ gbogbo wọn bá tẹ́ rí tá ṣe yẹn a fi hàn wípé tẹ́ bá gbọ́ tẹ́ bá kẹfín wípé àwa àtẹni yìí bọ́lọ̀ ti pẹ́ nìyí létó àjọ ń ṣàṣepọ̀ ká gbé kẹ́ẹ̀rí ní live kẹ́ẹ̀rí ní online kẹ́lẹ́ bá mọ̀ wípé kò sí ń tọ́jẹ́ wá lógún Islam la fẹ́ fi rinlẹ̀ ìkọ́mọ́tò lè wújà ni bọ́yá wá ṣàṣeyọrí o bọ́yá ṣàṣeyọrí o ìyẹn ò túmọ̀ sí pé tó bá jẹ́ pé mi kíláàsì ni mo fi ṣe Ọlọ́run ní sami lẹ́san táìmù gbà yẹn ni ò jẹ́ kémi gangan pé ẹjọ́ mo nídìí kíní kan ẹjọ́ sà mi kò ṣẹlẹ̀ rí wípé ẹjọ́ màá sẹ́dà kátínàbà mi sìn ẹjọ́ èsì ilé mi ti bàjẹ́ ẹjọ́ mọ́sálásí wa kò ṣẹlẹ̀ rí because mo ti wò pé ẹni yìí ẹniyàn tóbi kọjá báwọn gẹ́gẹ́ sí mọ́ra wọn aráyé kúrú wọ́n kó wọn jẹ àwọn tó bá súnmọ́ wọn lónìí ní ẹbí lè rí àwọn èèyàn ìní ló jẹ́ jásí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá jọ tí irú táwọn gbé dání táwọn ò lè jọ kí wọ́n kàjọ ya fọ́tò lásán kẹ́kà pósì ẹ̀ pé àwọn àti chief kíníkà àwọn jọ wà lásán wọ́n bú sí ẹ̀rọ àwọn afẹ́ ìjálàbí ìnẹ̀ta máa fẹ́ mígù máwọn olórin yẹn ìgbẹ́ kíní ok ìfẹ́ wọn lẹ́rọ pé wọ́n ní wọ́n gbà wípé ẹni tara ayé ń fẹ́ Ọlọ́run ló ń fẹ́ Ọlọ́run ló ní kí wọ́n máa fẹ́ torí pé agbára ogun ọ̀ka Ọlọ́run máa ṣerú wọn bẹ́ẹ̀ nínú ayé ìmọ̀ ṣerú wọn bẹ́ẹ̀ àmọ́ bí yìí náà ṣe wá tó bóore náà ṣe wá tó báǹfààní náà ṣe wá tó bálíkì àmọ́ bá bàjẹ́ torí pé ìrìn àjò ayé ìsàní tàádẹ́ yóò pin ó lè pin lónìí ó lè pin lálẹ́ òní ó lè pin láàárọ̀ yóò lè pin in the next 10 minutes sísìn ìrìn àjò àlìkì àmọ́ tí ò ní tán mọ́ bó láti dìrò ẹ̀ ìtì mo fẹ́ kẹ́ gbọ́yé nìyẹn àfáàsúnà kí má dóná pẹ̀lú mistake àkọ́kọ́ nìyẹn tèmi rí pé ọ̀míngùn márùn wọn ọ̀rí gẹ́gẹ́ bí àǹfààní gáyà nínú fáìdà nínú ayé ẹ̀ mímọ̀ mistake kejì tó wá sí ni wípé gbogbo ọ̀rọ̀ tó dá yín pọ̀n why tó fi rìkọ́dù rú wọn why ọmọ ṣe mistake nínú ayé o ara ayé kóró wọn jẹ kọjá bẹ́ẹ̀ wọ́n fẹ́ lò lẹ́fídẹ́ǹsì ni ara yìí ò ní rí mọ́ wọn ò ní rí mistake irú wọn ẹni táyé ń kó jẹ ni wọn bírú wọn yẹn tírú wọn yẹn bá tọ̀ síbì kan lásán àwọn yẹn máa fẹ́ tọ̀ lé ìtọ̀ wọn pé àní mo tẹ̀ láǹfààní nínú ayé
wallahi il asim mo búra lórúkọ Ọlọ́run ọba tó ní ẹ̀mí mi tó lè gbà ẹni kejì ẹni tó ń sọ̀rọ̀ npe yìí gbajúgbajà olórin nígbà tí mo fi gudu nu jalabi gan obìnrin kan ti wá bá mi rí wípé òun fẹ́ kí n ṣe nǹkan fún ko òun kàn tiẹ̀ bá ọkùnrin yìí pàdé òun kàn fẹ́ kó kàn tiẹ̀ bó sùn pé òun ò nídìí owó kó kàn tiẹ̀ bó sùn lásán káwọn tiẹ̀ kó kàn tiẹ̀ wallahi il azim mo fi mi ma tani mi ma bóyá àwọn tí mo ń bá sọ̀rọ̀ bóyá àwọn tí Allah lè kádàrá kan lè digest ọ̀rọ̀ ni ẹ wo ẹ̀yin olórin wọ̀nyí ha bóyá lè mọ iye èèyàn tí wọ́n lè torí yín kú bóyá lè mọ̀ ló fi jẹ́ jásí pé tírú yìí bá dìde tẹ́yẹnyẹn pẹ́ bá fa súnà jà ha àfi tó bá jẹ̀bi yín lókù ó wá súnmọ́ tẹ́ bá wá padà báyé rẹ̀ jẹ́ kọjá bẹ́ẹ̀ ti bá bóyá Ọlọ́run fẹ́ fi ṣe daraja fún lálẹ́ kìyàmá tó bá tán tó náà bá padà jẹ́ mùsùlùmí tó lálàáfíà ọlọ́mọ bí tí ó lè kù sí wallahu alam àmọ́ láì forin fèsì láì fọ̀rọ̀ fèsì kírù yí má forin fèsì lásán wàhálà ní fàáfà yìí fún àfà súnà yìí wàhálà ní fún tẹ́ bá tún wá forin fèsì ẹ ti sàkóbá fún òun náà ti bíldì ààrẹ tẹ́lẹ̀ kó tó pàdé yìí ẹni abásùn ti là jarun pálù nǹkan ṣe ẹyọ lọ́fìn àwọn tó mọ̀ kó tó pàdé yìí wọ́n ti wọnú wàhálà àwọn tán bíldì àwọn tí wọ́n sóre fún àwọn tán jàǹfààní fún àwọn tán fún láǹfààní tó fi láǹfààní gbogbo play kọ̀ọ̀kan tí fi ń wá tí náà fi ń kọ́ àwọn èèyàn lẹ́yìn àwọn tí wọ́n sóre àwọn tán finance ẹ̀ táyé olóore yẹn bá ti bàjẹ́ tèèyàn ti báyàn ẹni tó ń sọ̀rọ̀ ń pẹ̀ yẹn kọ́ má lẹ́lòmí mọ́nú ayé tó bá jẹ́ pé nìyẹn ló kù fún ó dàbí pé òun gárí rẹ̀ pé òun ò lè ṣubú ó pàdé yín àníyàn rẹ̀ ni wípé ẹ bíldì òun kó tó pàdé yín ó wá sọ̀rọ̀ àfà dáadáa yìí kọ́lọ́mọ́já àfà náà jábọ́ gbogbo èrò kérò èrò burúkú lórí àfà náà ọlọ́mọjọ́ ọsẹ àfà yẹn ọlọ́mọjọ́ kájúkú ọlájọ́ kan sọ̀rọ̀ wájú Ọlọ́run ìdùnnú ni láwùjọ kódà tá àfà yẹn bá ń rí wípé bóyá oògùn ló sọ̀ǹde yẹn àbí nákàlẹ́ kan àbásírí kan ẹ̀bùn tọ́lọ̀ mọ́ fi ní kọmọ aráyé kó yẹn jẹ́ Ọlọ́run bùn ẹ̀ ó bùn ní kéèyàn gbọ́rọ̀ kalẹ̀ kéèyàn dálá hán láti kékeré tí kálukú tí ń wò pé ọmọ pín ní sí kéle kan wọ́n má dàgbàlagbà lójú wa ọlọ́mọdé ó ṣubú ọlájọ́ kan sílẹ̀ wájú Ọlọ́run bá wa gbogbo sẹ́tọ́ kan kù tẹ́yìn torí pé Ọlọ́run ó bi yín léèrè gbogbo àwọn tán láǹfààní àti súnmọ́ yìí àtàwọn olórin ni àtàwọn onítíátà ni ẹ̀yin náà ni wọ́n ń súnmọ́ ni wọ́n fi ń ríra àwọn pa àwọn sì rí mí nínú Islam pẹ̀lú tí wọ́n ń dánwò yẹn kílẹ̀ ń wí fún wọn ẹ̀yin ló kù tọ́lọ́run ó bi léèrè ǹjẹ́ sí wá sí fún wọn débi pé ṣe bá wọn sọ dúdú ọ̀rọ̀ àwọn náà mọ̀ wọ́n ń select wọ́n mọ̀rú àfà àtọ́jọ́ ju àwọn wọ́n sì mọ̀rú èèyàn táwọn lè míngù mọ́ wọ́n ra àwọn àfà lálálẹ̀ tẹnu tí wọ́n dáńtọ́ tí wọ́n jólùmọ̀ wọn ò ní fi àwọn gẹ́gẹ́ ò lè fi Sheikh Imran Eleha proud láyé torí wọ́n mọ̀ pé táwọn gbé dání ń kọ lọ pẹ̀lú wọn ò ní fi Sheikh amúbí ẹ̀yá wọn ò ní míngù mọ́rú wọn tàbá wa ń sọ̀rọ̀ nínú pé kéèyàn jẹ́ ẹni tọ́lọ̀ ń kẹ́ lónìí ẹ lè kàfà 15 nílẹ̀ Yorùbá àwọn àfà tí mo kàkalẹ̀ yìí kẹsọ tó wọ́n wà lẹ́yìn but wọ́n ń wárú àwọn èèyàn tí wọ́n jọjọrú wọn àwọn àfà táwọn náà lè ẹ̀yin lẹ́mọ̀ ẹran tí o Islam mo fi ní kílẹ̀ fi tóbi jẹ̀sìn lọ kílẹ̀ fi tóbi jẹ̀sìn lọ ẹ̀sìn ló fún yín ló kọ́ ẹ̀sìn ló fún yín ló kọ́ ẹ̀sìn ló sọ yín dèèyàn kílẹ̀ fi tóbi jẹ̀sìn lọ gan ẹ̀kọ́ ẹjọ́ yé wọn àwọn olórin náà ń bẹ káàkiri ayé kí ló dé táwọn stand ẹ mọ̀ pé ìrégbè náà ń ṣe àmọ́ wọn ò ní mẹ́bọ mọ́ pẹ̀lú gbogbo tí wọ́n ń ṣe àwọn kan náà ń fobìnrin jó àwọn kan náà ń kọ̀kọ́ kúkọ ẹ yọ̀dí sẹ́yìn yọ̀dí ẹ àwọn kan náà ni wọ́n lè ṣe tó wù wọ́n wàlá àwọn kan náà ni wọ́n tún sọ pé ifá làwọn ń jí bọ wọ́n dẹ̀ ń súnmọ́rú yín ẹ ṣe ájírù fúnrú wọn ṣe ẹ rò pé kò sí ájírù ni àrídọ̀ bẹ̀rẹ̀ kúfùrù nù gbogbo àwọn olórin wọ̀nyí ibi tí wọ́n pèyàn kìdé wọn ṣe bí irú orin táwọn ń kọ yìí tí òyìnbó tí ń kọrú rẹ̀ tó ń bá gbà sílámù lẹ́ni nísìnà lónà ṣe research yóò rí pé èròjò orin yìí ọ̀lọ́ pẹ̀lú islam yọ́dẹ̀ pàtì yọ́dẹ̀ gbà sílámù fúlẹ̀ pẹ̀lú rán dandan tán ṣe yìí
tó bá jẹ́ pé muslim fásik náà la mọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn pé mùsùlùmí pòkì ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n lè má dẹlẹ́bọ tán yányán àmọ́ wọ́n láyà wọ́n nígboyà wọ́n dẹ̀ sọ pé àwọn irú kílẹ̀ yín ń sọ fún wọn irú wàásù wò lẹ́yìn máa ṣe fún wọn. tẹ́ bá wọn sọ òdodo ọ̀rọ̀ tí wọ́n bá gbọ́ sáwọn náà sọ yín dé ẹ ti ga débi kírun yín stand pé bírun wọn bá láwọn bára wa ṣe máa lórí pé bá wọn sọ òdodo ọ̀rọ̀ pé kí wọ́n já wọn bí dandan ẹ wo ń tọ́lọ́run ó fi rọ́pò àwọn tó bẹ́tà àwọn lọ́lọ́run ó kó bọ́lọ́run tí máa ṣe nìyẹn mọ́kàn lọ́bẹ̀ yẹn kíkan kẹ́lẹ́ bá mọ̀ pé wọ́n mọ̀rú yín wọ́n mọ̀rú àfáà táwọn lè bìlọ́ǹgì sí pẹ̀lú tí wọ́n gbé dání tó bá jẹ́ pé Lagos State lèyàn lóhun ti fẹ́ fàfáà sí fàárí àfáà wo lórí fàárí ṣe àfáà wo lẹ́nu ẹ̀ka ọ̀rọ̀ àfáà wo ló lè dá ọ̀rọ̀ gbọ́n tí ó wọlé sọ̀tún tí ó wọlé sósì àfáà wo ló máa wọṣọ ọgbà tó máa yẹ gan nínú àwọn àfáà gan tó tó àfáà onísúnà ní Lagos State. But wọ́n mọ̀ pé súnà kò lọ pẹ̀lú táwọn gbé dání ọlọ́run mọ́sá dábọ̀ ẹ̀bọ̀ wá ẹran tí Islam lẹ́fi ráyè afá ẹran tí bọ́jọ́ orí rẹ̀ ṣe mọ́ níjọ́ tó kọ́kọ́ jáde ọ̀nà tó gbà wọlé lọ́nà ẹ̀sìn lọ́nà Al-Qur'ani kálukú wọn pé ẹwọ ọmọ kékeré ẹwẹ́nu ẹ̀ṣẹ̀ mú ọmọ kékeré tí ó bá sí Islam ni kírù rẹ̀ ó tó lè jáde nígbà yẹn láti sọ pé ó fẹ́ dára ayé lẹ́kọ̀ọ́ wọ́n ń retí kó jẹ́ professor wọ́n ń retí kó jẹ́ nìkan tó jẹ́ pé láì kàwé ìwọ̀nba kéwù náà kálukú dẹ̀ gbogbo ọlọ́run pé torí pé kálukú kú ẹjẹ kálukú náà fẹ́ kọ́ ma àwọn náà kí wọ́n yáre pé ọlọ́run tó lè ṣe tọmọ yìí báyìí ọlọ́run má já wọn náà sùn kọ́ ma wọn kálukú Islam lẹ gbà wọlé ẹ ti gòkè àfá àbí tí yín mélòó lọ́jọ́ yín lágbàáyé ní máa ń display ìyàwó wọn bẹ́ẹ̀ ṣe bí ọ̀pọ̀lọpọ̀ yín ṣe máa ń display ìyàwó yín tí mi ọkàn fi ọ̀já burúkú kan kọ́rùn ìmí ó bóra ìmí ẹ̀kọ́ òlẹ̀ wọn kọ́ gbogbo àwọn tí wọ́n ń sòsì wọ̀nyí ní gbogbo ayé ẹ̀yin kan náà lẹ gbéra yín kalẹ̀ gẹ́gẹ́ bí oníwàásí ẹ̀yin kan náà lẹ́tún mọ́rọ̀ yín wà láìkọ̀ jọra wọn ẹ dákun ẹ rearrange ẹ ti kó ìsìlámù nífà ó kù bẹ́ẹ̀ ti rojú ẹ̀